ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ní títí dùn bẹ́ẹ̀ ni àti ní ọ̀sẹ̀ yìí a tún máa mú wá fún yín ni bẹ́ẹ̀ ni orin àwọn bàbá àgbàlagbà bàbá wa Haruna Ishola bàbá Gani àgbà òun la tó mú wá fún yín lẹ́ni sẹ́fọ̀kì lọ́sẹ̀ tó kọjá Ọmọwúrà ni adúpẹ́ lọ́wọ́ gbogbo yín kọ́lá pátápátá ìfẹ́ yìí pọ̀ fún bàbá yẹn Ọmọwúrà inú àwọn èèyàn dùn gidi a ò pé lóṣù yà ní jẹ́ kó dúró síbẹ̀ gbàjọ fún yín Ọmọwúrà tẹ kó jẹ́ tẹ gbádùn ẹ̀yẹn a ṣe kí ni a tún make sure pé ọ̀sẹ̀ yìí a fún yín ní bàbá Gani àgbà yín bàbá inú ti dẹ̀ báwọn rí ẹ̀ ṣe máa mú jó gidigidi nǹkan tá a wà fún nìyẹn nǹkan tá a wà fún yín ká máa múnú yín dùn bàbá kan pè wá lọ́sẹ̀ tó kọjá láti Òkùkù omi dẹ̀ ń bọ́ lójú bàbá ní iná wọn dùn báwọn ṣe ń wo Haruna yìí bàbá ṣàdúrà títí pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe àdúrà fún adúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run ẹ kú ìfẹ́ náà ní wàá dùn pé bá ti ń fún yín ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń kó jẹ ó ní ọ̀sẹ̀ yìí náà ẹ̀yin bàbá ẹ̀yin ọmọ àtọwọn ọ̀dọ́ kan náà ń sọ pé àwọn ń gbọ́nù rìn gan àmọ́ bẹ́ẹ̀ ṣe mú àti ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá yìí ti ṣiṣẹ́ gidi sílẹ̀ à ń gbọ́dọ̀ ṣe kí ni à ń gbọ́dọ̀ fọwọ́ dànù bá gbọ́dọ̀ ṣe kí ni à gbọ́dọ̀ embrace wọn náà ká máa kò já dúpẹ́ inú wa ń dùn inú yín náà dẹ̀ ń dùn bẹ́ẹ̀ ṣe ń dùn. ẹ káàbọ̀ sí ètò yín ètò wa ètò tó ń sọ lórí amóhùnmáwòrán tó ń sọ fàájì òpin ọ̀sẹ̀ a ti ṣe wàhálà látọjọ́ Monday títí dọ́jọ́ Satide à ń ṣe wá ní ṣe fàájì òpin ọ̀sẹ̀ ti dé ẹ jẹ́ à ṣe kí ni ká ṣẹlẹ̀ ń tù kí ni wá dùn yálà láàárọ̀ lẹ́wọ́ ni o yálà lálẹ́ ni o ká jí sínú ìdùnnú ká sùn sínú ìdùnnú nǹkan tó tẹ̀ wà nìyẹn akin ṣàlàáfíà ní gbogbo yín wà akúgbó ṣe ń lọ akú ló wà yìí kò ní bàjẹ́ fún gbogbo wa ẹ kú ìfẹ́ bẹ́ẹ̀ tí ń fẹ́ràn Amóhùnmáwòrán Nígbàtí bẹ́ẹ̀ tí ń fẹ́ràn Faaji Òpin Ose bẹ́ẹ̀ tí ń fẹ́ràn ìjírò yìí là ọba bàbá onífàrídà bàbá onífàyíṣà àti gbogbo iṣẹ́ nípàdé pátápátá adúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ fún yín lẹ́ni ibi tá a ti mú ní bàbá wa Gani àgbà àjọ̀dún ọgbọ̀n ọdún 30 years anniversary nígbà tí bàbá ṣe àwòrán 30 years anniversary ni bàbá ń ṣe kí ni bàbá ń celebrate nígbà yẹn àwa tún lè kàn ní pé ẹja tó ń fún yín kẹjẹ kí ni kẹ́kọ̀ọ́ jẹ ẹni bá ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ àti mọ̀ ń sìn pé WhatsApp ni kò lè ṣe torí pé kí ni ẹ̀yin bá ti fi yé wa ń pé aláti máa gbóhùn yín afẹ́ máa ṣàdúrà àdúrà rẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ ṣe ń fi sórí WhatsApp bẹ́ẹ̀ ṣe ń pè náà àdúpẹ́ èyí tá a bá lè gbé àgbé àmọ́ ká ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kásáré pé wẹ̀rẹ̀ olólùfẹ́ pátápátá Kẹ́hìndé Ayéyẹyè bàbá yìí láti Òṣogbo ni ọmọ Òkùkù ni wọ́n bàbá tẹ̀ sọ fún mi pé láìpẹ́ láì jìnnà wọ́n gbọ́dọ̀ gbé ìpolówó wá sórí ètò yìí torí pé òun ò tẹ̀tí ríró ètò yìí rí wọ́n ní ètò yìí ò gbọ́dọ̀ kú o ń pé wọ́n máa gbé ìpolówó wá mo ní bàbá kò sí wàhálà a wà fún yín bí ẹ gbé wá nǹkan tá a fẹ́ náà nìyẹn ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó di wákàtí kan ẹ dára máa mu díẹ̀ báyìí tó bá ti wọlé daṣẹ́ bọ̀ kí báwọn náà ṣe wà báyìí náà sì bá ṣe ń yaṣẹ́ yín sí náà aláti fi nǹkan tó da síkùn aláti wọ kíni àǹdà dídùn ẹ̀ tí ìpolówó bá ti wá bójá wákàtí méjì náà ní àkílódé àwa confirm àwa lè ṣe mo náà wọn tó wà lẹ́yìn ta lè jọ púpọ̀ yóò ṣe wàhálà rárá bàbá wa kí n láti Òṣogbo ọba wa ní Bàrùtí local government ọba ní ọ̀wọ́n gbádùn ètò yìí bàbá tẹ̀ ní yálà tàárọ̀ ni o yálà ti alẹ́ bàbá tẹ̀ wá tún ní ẹ̀yin ti Nígbàtí ẹjọ́ tó lọ́ mo fẹ́ wo interview adọ́rọ́dúyẹ̀ kíní yẹn gbé àbí sóní kankan tá a máa ṣe bàbá kò ní nǹkan tẹ́ máa ṣe ẹ wò à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà àgbẹ̀ wa tẹ́ máa wò. Ìyáàfin Mojísọ́lá Ọláníyì màmá nọtíkà màmá látàkúrẹ́ màmá náà tún sọ pé mo gbádùn bẹ́ẹ̀ ṣe máa ń dárúkọ àwọn èèyàn lórí àwọn Amóhùnmáwòrán yẹn èló la máa sanwó náà ẹ̀ sanwó nǹkan bá fẹ́ ṣèpòrò lẹ́ máa sanwó àmọ́ èyí tá a mi ṣe ni pé a fi ń kí yín ni tẹ́lẹ̀ mọ̀ gbogbo àjọ wà náà ni màmá ẹ pẹ́ fún wa asọ́láàtì láti ṣàárẹ̀ akínyìn imam tasọ́láàtà àjàṣẹ́ ẹ̀pọ̀ akínyìn àfáà Seidu Jamiu gbogbo ìgbà ni bàbá tẹ̀ máa ń jókòó ni gbogbo ìgbà ni akínyìn kò ní bàjẹ́ Gani Òrólópé láti Ṣakí lọ́yọ̀ọ́ akínyìn Prince Hakeem Salau Agbọ́dọ̀ bàbá náà lóríṣiríṣi company tó wọ́n ní pé tí corona bá ti lọ ọ̀wọ́n ṣèpolówó à ń retí yín Ibrahim Àjọkẹ́ nímọ̀tà láti Kanji lọ́ọ̀lọ́ọ̀ akínyìn Ìṣọ̀lómídé láti Ṣakí náà akínyìn Pópọ́lá Christiana Adéọlá láti Kwara wọn náà mọ̀kọ́lá education lòun ó náà wọ́n máa ń pè wò ni pé àwọn máa ń pè wò tó bá Faaji Òpin Ose àwọn ọmọ 18-19 tó wọ́n máa ń wò pé èyí pọ̀ òun náà dùn ẹ máa miss ẹ máa pè kẹ́ ẹ náà máa kọ́gbọ́n kẹ́ ẹ máa mú jòsì Ṣẹ́gun Glory láti Ẹdẹ olórin ni bàbá mo ti ní máa fún yín promo díẹ̀ tó olórin ní àdẹ̀fẹ́ gòkè bàbá ní high life band ẹ bá ṣe fẹ́ Ṣẹ́gun Glory ẹ jẹ́ ń tún ràn wọ́n lọ́wọ́ 08267717802 ṣàbọ̀ pé ẹ̀ ń sanwó àwọn fún yín yẹn ń pè gan máa kó jọlẹ̀ Ṣẹ́gun Glory ní ẹ̀kọ́ sún Ẹdẹ lọ́wà káàkiri lọ́ ti ń ṣeré bàbá tó bá ti júnà ẹ pé o kẹ́ má ṣe ń gbé kínní o ada fún yín Adéwálé Adégbínpé láti Niger lọ́nà akínyìn Adékúnlé Abdulkudus láti Badagry ìlú Èkó akínyìn Magistrate Bello láti Ìlọrin
adájọ́ ni bàbá wò ní rẹ́jọ́ àmọ́ tá a bá ti rí ẹjọ́ yọ̀kan fi yàmùyàmù àkọ́ sí kẹ́bà ṣe kíni tó sì ọmọ mi láti Oǹdó akínyìn Comrade Jimoh Dẹ́bùnmi láti Ọ̀tà akínyìn Ọlá láti Ìlọrin akínyìn náà Fáróyìn Fátọ́ba láti Kaduna yìí tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá ń pa Kaduna yẹn wọ́n nínú wọn máa dùn wọ́n nínú àwọn Yorùbá táwọn kan nínú wọn dùn bá ti sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ tó torí pé kí ni Yorùbá lẹ́yìn náà tẹ wà nílùú Kaduna yẹn náà Ìgbò náà wà ń bẹ̀ Nàìjíríà kan ní gbogbo wa ètò yóò sí lórí pé kíní kí gbogbo ẹ máa rọ̀ á lọ́rùn ní ẹni gbogbo yín Yorùbá tẹ̀ wọ́n bẹ̀ yà dúpẹ́ inú wa dùn bí bá ṣe ń sọ ẹ̀gbọ́n kò ní bàjẹ́ fún yín Ọlọ́run ní jẹ́ kí wàhálà dọ́dọ̀ yín Yáàyì láti Ìlọrin akínyín Ṣeun láti Lòmẹ̀ bàbá nílò mẹ́lọ ń gbé àmọ́ Abẹ́òkúta lọ́wọ́ akínyìn kò ní bàjẹ́ Àyìnlọ́lá Ayọ́tómi láti Ìlá Ọ̀rọ̀gùn kò ní bàjẹ́ akínyìn Arómáradu Jamiu láti Ìlọrin akínyìn Ayọ̀mídé láti Òṣogbo akí gbogbo yín Akóredé Abdulateef láti Ẹdẹ kò ní bàjẹ́ ìlú pàdé mi náà ní Ṣẹ́gun Ọlábọ̀dé ọmọdé ni kò ní bàjẹ́ wọ́n ní Ẹdẹ máa kó ẹ̀rọ̀gùn àti wáṣẹ́ Ẹdẹ náà ń gbàtà ṣe ẹ̀dì bá ṣe gbé fún yín Mohammed láti láṣọ Òṣogbo akínyìn Adémọ́lá Sharafdeen olólùfẹ́ Múrí Thunder ni wọ́n wọ́n ní ọ̀hún náà fẹ́ kí àyànnà náà àwọn Múrí Thunder ẹ̀ríkẹ́ bá ṣe ń mú yìí àgbààgbà ní máa ọ̀rẹ́ á sì dọ́dọ̀ tí wọ́n náà àmọ́ ìsín ẹ̀dá sì máa mọ̀ bàbá wa tó ti lọ iṣẹ́ tó ṣe yẹn kó má parẹ́ akínyìn Bọ́ládé láti Ẹ̀sà Òkè akínyìn ìlú bàbá Bọ́lá Ìgè nìyẹn kọ́nà bá àfọ̀rúnkẹ́ bàbá kò ní bàjẹ́ fún yín Mrs. Lẹ́mi láti Badagry akínyìn náà àti gbogbo ẹ̀yin pátápátá tẹ kí òpin ọ̀sẹ̀ á wà pẹ̀lú yín. Ìṣọ̀lá obìnrin kan ti jẹ fúnra ọ̀gá ni wọ́n ṣe ra wọn. Bàbá change beat ṣẹ́ ń gbọ́. Níbi òjò pagúndé àròbẹ̀rí tó rọ níyẹ́. Ìṣọ̀lá obìnrin kan ti jẹ fúnra ọ̀gá ni wọ́n ṣe ra wọn. Ṣẹ́ra bèbí inú dúró de mọ́tò lọ́nà o. Ńṣe ló bá kún ìyẹn ò máa ní wá wí. Ṣẹ́ra bèbí inú dúró de mọ́tò lọ́nà. Tẹ̀lifí ṣe ń jó sí. Ńṣe ló bá kún ìyẹn ò máa ní wá wí. Bí Ṣàngó ti lágbára tó yẹn, kò ní kí tó lè pa. Èèwọ̀ ìtìgé ńlá kọ́. Ẹ máa gbọ́. Erin kọjá ẹran kan máa mú sókè. Máa mú sókè. Erin kọjá ẹran kan máa mú sókè o. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Màá padà sọ Yorùbá yẹn fún yín. Sọdẹ ẹja. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Bí mo bá erin dé. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Kẹ́nikẹ́ni má ta fèlèfèlè. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Jíjẹ́kẹ́ parí. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Jíjẹ́kẹ́ parí. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Àwa ló ní kí orin. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Ẹ dákun ta ó yẹ gbọ́. Erin kọjá ẹran kan máa mú sókè. Erin kọjá ẹran kan máa mú sókè o. Ẹ má kú àṣedànù má fàjà sọdẹ ẹja. Erin kọjá ẹran tó máa mú sógi ẹ̀yin bàbá ẹ láti tu fún wa dáadáa ẹ máa kú àṣedànù ẹ̀yin tí ẹ fi ajá ẹ fi ṣe ọdẹ ẹja ó fẹ́ ṣe ẹja wá ní ajá ló fi ṣe ọdẹ ẹni pé Yorùbá yẹn kí gan síbẹ̀ ó kí síbẹ̀ èmi gan jókòó gidigidi wo ni pé ẹni kọjá ẹran tó máa mú sógi tó jẹ́ màálù bó jẹ́ àwọn tó sáàbà ó torí ẹ̀yin bàbá yín màmá yẹn mọ̀ ń pa àwa kọ́ ń fi ọpọlọ díẹ̀ tán náà fi ń tu ni ẹni kọjá ẹran tó máa mú sógi èèyàn lè ṣe màálù èèyàn lè ṣe ewúrẹ́ gbogbo ẹ̀ mọ́ra wọn bàbá ní erin kọjá wọ́n á ní ẹ máa kú àṣedànù ẹ̀yin tí ẹ fi ajá tẹ fi ṣe ọdẹ ẹja Yorùbá yẹn kì í síbẹ̀ ó kì í síbẹ̀ bàbá Ọlọ́run á padà bá tẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ títí nǹkan tètò wà fún nìyẹn lẹ́yìn sáà mí sí ẹ tún ní Yorùbá ta tó ń rí kọ́ ẹ tún wá rọ̀rọ̀ látà ń gidi mú ẹ gbọ́dọ̀ mí sí ẹ o yálà láàárọ̀ ọjọ́ Jímọ̀ alẹ́jọ́ Jímọ̀ àárọ̀ ọjọ́ Sátidé gbogbo ẹ̀ tẹ́ bá lọ ẹ kó jẹ bàbá màmá WhatsApp yẹn àwọn fẹ́ kẹ́yìn òwe yẹn ẹ tún bá mi yọ̀nà lọ́ ẹ̀ gidi àwa ti tún jẹ tàbí tún bá wa ṣe kí ni ẹ bá jẹ kàn bàbá wa ní gbogbo ẹ̀yin tó bá wọn ṣe 30 years àwọ ńgbà yàwó bá bàbá ṣe 30 years orí àwa sì kéde gidi ńgbà yẹn bàbá náà ẹ̀yin tẹ́ ṣe 30 years ọ̀wọ́n dúpẹ́ lọ́wọ́ yín pátápátá ẹ̀yin tẹ́ bá ń wò kí wọ́n ké gbà yín náà ẹ bá wọn ṣe ẹ jẹ́ àmọ̀ lórí WhatsApp ẹ gbọ́. ẹ̀yin sànmọ́rí ẹ bá wa dúpẹ́ fún 30 years anniversary wa àjọ̀dún ọgbọ̀n ọdún tí a ṣe rékọjá bó ṣe lò adúpẹ́ f'Olúwa pẹ̀lú àwọn èèyàn tó bá wa ṣe. ẹ̀yin tẹ́
bàbá celebrate 30 years tẹ bá ṣì wà láyé tẹ wà láyé jẹ́ àmọ́ owó kẹsẹ̀ sórí WhatsApp ń bẹ̀ 30 years anniversary àjọgbọ́ ọdọọdún òun ni àwo ìtàyàn ọ̀nà lé ní 30 years ago ni bàbá ṣàwò àmọ́ ń pa ẹ̀ ní kí ló ń ṣe yín. òun tójú ti rí ẹnu òde sọ́tọ́ rárá. nínú ayé àpàlà iṣẹ́ mọ́ láyé ojú dúdú kò ṣe é sọ ẹni kọ́kọ́ jìyà ṣẹ́gbọ̀n mi lórí iṣẹ́ tó ń ṣe ní ojọ́rọ̀ kágédé kúkú. ẹni tó bá kọ́kọ́ jìyà lórí iṣẹ́ tó ń ṣe ló máa padà jọrọ̀ lórí iṣẹ́ ẹgbọ́n ẹni tó bá kọ́kọ́ jìyà lórí iṣẹ́ tó ti wàá padà jọrọ̀ ńbẹ̀ má relent má lose hope wàá padà mèkẹ́ lórí iṣẹ́ yẹn náà ó ní bàbá ń gbá fún wa. àtọ́pẹ́ dáná wọ Olódùmarè níbi abalẹ̀ àpàlà ìdè. ẹsẹ̀ tí rí gbọ́ wọn lọ́wọ́ kí ló tún wá kù. dáná wọ Olódùmarè níbi abalẹ̀ àpàlà ìdè. à ń bá a bọ̀ a ò mọ nígbà lọ rárá. à ń bá a bọ̀ a ò mọ nígbà lọ rárá. kékeré lẹ́tí yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ayọ̀ eré aládùn eré olóyin mọ́mọ́. Haruna Ishola nílé orin bèbè la ó máa wà títí dalẹ̀. Faaji Opin Ose sábà fún yín pẹ́pẹ́pẹ́pẹ́. ẹ ṣe. àwọn sọmọrí wọn bí wá wípé ẹ̀yin sọmọrí ó kì là ń ṣe tí a fi kọ bàwọn iyò ẹ bá wa dúpẹ́. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. ẹ bá wa dúpẹ́. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. ọpẹ́ ní Olúwa. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. ẹ̀mí tójú ẹ̀mí. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. àwa Yorùbá lóko. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. Olúwa tó dá wa sí. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. títí dọjọ́ òní. àjọ̀dún ọgbọ̀n ọdún là ń ṣe. àwọn tí ó mọ̀ pé iṣẹ́ ọ̀la ni nínú wa ṣe ni wọ́n yẹra. ìgbà yẹn náà kò lórí lọ́lẹ̀ náà kò nílùú lọ́lẹ̀ lómẹ́lómi sá pátápátá. láyé ìgbà yẹn wọn kan ti sá wọn fi irun wọn fi òrùlẹ̀ wọn sá lọ ọmọ pé sìn olórin àtọwọn kí wọn ti dolówó gidi fún bàbá ń san bí ń sìn yìí. nígbà tí a bẹ̀rẹ̀ lá. ẹ gbọ́ bó ṣe sọ. àwọn tí ó mọ̀ pé iṣẹ́ ọ̀la ni nínú wa ṣe ni wọ́n yẹra. ìgbà yẹn náà kò lórí lọ́lẹ̀ náà kò nílùú lọ́lẹ̀ lómẹ́lómi sá pátápátá. àwa tí a dúró táwọn sára. àwa tí a dúró táwọn sára. ìgbà yẹn láti gbà gbèsè wa ní. ìgbà yẹn láti gbà gbèsè wa ní. ṣẹ̀rọ̀jú ayé tàbẹ́ òní bí. ṣẹ̀rọ̀jú ayé o tàbẹ́ òní bí. èébù dọ́là dọ́là sí wa lára. èébù dọ́là dọ́là sí wa lára. 30 years anniversary tàṣírí kọjá. 30 years anniversary tàṣírí kọjá. ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ o ẹni parí ẹ̀kún fa láti lọ́mọ ráyé máa pọ́nlé. ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ bàbá fẹ́ sọ. ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ẹni parí ẹ̀kún fara tì lọ́mọ ráyé máa. ìyẹn lọ́mọ ráyé kan sára fún. yẹ́sùn ẹ má lose hope ó máa padà dá. Olódùmarè jẹ́ kájà ṣe yọ iṣẹ́ wa ká tún fi lọ́mọ lọ́wọ́. ìgbà yẹn ni wọ́n bí mi wípé àwọn sọmọrí ń bèrè Haruna Ishola bàbá Gani àgbà. wọ́n ní kí là ń ṣe tí a fi kọ̀ bá ọ yó. àjọ̀dún wa. ọ̀lẹ kì í bá ṣẹ́dé bí kankan kó tó sọ pé kò ní ṣe é ṣe àṣe ìṣe fún wa a ò ní ṣàṣetì láyé mi. ọ̀lẹ ò kì í bá ṣẹ́dé bí kankan ó máa ń sọ pé kò ní ṣe é ṣe rọ́dẹ̀ ní tíraka gbìyànjú lágbára Ọlọ́run á ṣe é ṣe fún gbogbo wa. ẹ̀yin sọmọ yìí ẹ má ṣe ṣọ̀lẹ ọ̀lẹ kì í bá ṣẹ́dé bí kankan kó tó sọ pé kò ní ṣe é ṣe
àṣeyẹsẹ fún wa a ò ní ṣàṣetì láyé mi. ọ̀rọ̀ yìí lọ bí òwe òwe kọ́ rárá. ọ̀rọ̀ yìí lọ bí òwe òwe kọ́ rárá. iṣẹ́ àpàlà iyó iṣẹ́ wa ni. iṣẹ́ àpàlà iyó iṣẹ́ wa ni. òun la bá dúró gírígírí. òun la bá dúró gírígírí. àwa ò sá fún wa. àwa ò sá fún wa. àjọ̀dún ọgbọ̀n ọdún láṣẹrẹ kọjá. àjọ̀dún ọgbọ̀n ọdún láṣẹrẹ kọjá. yes anniversary aṣoríire. yes anniversary aṣoríire. gbogbo wa ní oṣoríire. ẹ̀yin tó ń fẹ́ tiwa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. àwọn ìwọlé ìbàjẹ́ fún yín bàbá bá Haruna Ishola ọlọ́run bá àtẹ̀sáfẹ́ gbogbo ẹbí yín lágbára ọlọ́run dáadáa lọ́mọ ẹ̀yin yóò dẹ̀ ní bàjẹ́ Faaji Opin Ose yìí ní ìyẹn àjọ̀dún ọgbọ̀n ọdún là ń yànnà lẹ́yìn tí bàbá wa ẹni pé ó dùn ó kì ó lárin ní síbẹ̀ ẹjẹ́ ajẹ́kẹ́ kó jẹ díẹ̀ sí ìdúró yìí là fẹ́ sún láwálé ara máa ń fi ilẹ̀ kó lọ díẹ̀ sí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ tó ní ìṣe lọ bó ṣe lórí WhatsApp ẹjẹ́ kan bẹ ṣe gbádùn ẹ̀ sábà tún fẹ́ sí àtúnmú wá fún yín sí iṣẹ́ tiwa ni láti máa mú ní ìdù gbogbo ẹlẹ́fẹ̀ẹ́ pátápátá làkì káàkiri Kútọ́nù Côte d'Ivoire Niger gbogbo káàkiri adúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ fún yín ìpolówó yẹn náà ẹ má gbẹ́jẹ́ kó máa wọlé ńbẹ̀ ẹ jẹ́ kí mi ra sún fún yín kẹ́ gbádùn bàbá Haruna Ishola díẹ̀ sí lágbàá láàrin lọ́sẹ̀ tó ń bọ̀. láti Ondo ẹ ṣé àdúpẹ́ Ondo state o ẹ ṣé àdúpẹ́ àtìkú wa ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ àwọn tó wá láti Kaduna ẹ ṣé àdúpẹ́ àwọn tó ránṣẹ́ láti Kano ẹ ṣé àdúpẹ́ àwọn tó ránṣẹ́ láti Sokoto ẹ ṣé àdúpẹ́ àwọn tó ránṣẹ́ láti Bẹ́ẹ̀dẹ̀